Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ̀. Òkèláwà téńté. Mo béèrè nínú àìwẹ̀ oṣù mẹ́ta mi fún ọjọ́ ìbí tó parí lánàá tá a ṣe lánàá. Olúwa, kí ló fà á tí Buhari ti kú? Kí ló fà á tá a sì dá Sunday Igboho dúró láti má máa ṣe bó ṣe òun lórílẹ̀? Kí ló fà á tí Kanu sì wà nínú ẹ̀wọ̀n? Olúwa ṣí mi lójú. Mo rí àwọn tó lu aṣọ Ìgbò, àwọn sáfì tí wọ́n mú kì í ńlá dání, kì í wà lọ́wọ́ wọn, wọ́n wá yí Kanu ká pẹ̀lú kọ́kọ́rọ́. Olúwa, kí ni ìtumọ̀? Olúwa sọ pé ìgbèkùn tí Kanu wà ní ìsìn kì í ṣe ìgbèkùn orílẹ̀-èdè mọ́, ìgbèkùn àwọn ará ìlú ẹ̀ tí wọ́n lépa òṣèlú ni. Pé ìgbèkùn ẹ̀ ni pé àwọn ará ìlú rẹ̀ ni ó fi ẹ̀wọ̀n ará ìlú rẹ̀ ló ṣe lọ́wọ́, kì í ṣe torílẹ̀-èdè. Àwọn ará ìlú rẹ̀ ní ìtajà àwọn ìbò rẹ̀ pé ìtumọ̀ ní tí mo rí. Olúwa, báwo ni ti Sunday Igboho? Àmì méjì ni mo rí níwájú Sunday Igboho. Èkíní, Olúwa sọ fún mi pé Nasiru, Buhari ló kú o, ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n sì ń ṣàkóso lọ́wọ́. Ọ̀tá Sunday Igboho pẹ̀lú ẹni tó ń lè ní stéètì àtàwọn ọba wípé ọ̀tá Sunday Igboho ò kú, Buhari ló kú, nítorí wá sọ fún mi. Ní èkejì fún ti Sunday Igboho, mo rí máìkì méjì lọ́wọ́ ẹ̀. Máìkì méjì yẹn mo rí wọ́n kọ òṣèlú sí kan, wọ́n kọ Yorùbá nation sí kan, máìkì máikrófóònù. Mo sì rí pé méjèèjì tí Yorùbá nation kò sọ̀rọ̀, tí ìkẹ́kọ̀ọ́ òṣèlú sí ó sọ̀rọ̀ tá àgbọ̀n tó sọ. Olúwa sọ fún pé ìtumọ̀ tó rí yẹn ni wípé Sunday Igboho ohun méjì ní gbọ́ ní ìsìn o, pé tí ẹ bá gbàdúrà fún ó ń gbóhùn àwọn olóṣèlú pé ṣe tiwa o ká má bàa dààmú rẹ, ó sì gbóhùn Yorùbá lè sọ pé má padà ọmọ. Ohun méjì, etí méjì ló wà létí rẹ̀ ní ìsìn o, tá a bá fi ń wòye. Torí gbogbo àwọn tó tò sẹ́ni máìkì Yorùbá nation gbogbo ni mo rí tí ojú wọn fàró, tí ojú wọn fàró, tí ẹlòmíín gbọ́ ọwọ́ lórí. Kí ni ìtumọ̀? Olúwa sọ pé kí òpin ètí lọ lọ́wọ́ tẹ́ ẹ̀ bá gbàdúrà fún Sunday Igboho kó má jà wá kulẹ̀ ní òpin, táwọn olóṣèlú má ra mú má wà lọ́wọ́. Bàbá wa Akíntóyè, Professor Akíntóyè, ó dúró báyìí. Mo dẹ̀ rí àwọn Tinubu gbé ìbọn ti bàbá Akíntóyè. Bó ṣe gbé ìbọn yẹn tì, ìbọn yóò sọ̀rọ̀ ata ọ̀sìn jáde ló ẹ̀. Olúwa, kí ló ṣẹlẹ̀? Olúwa sọ pé èyí tí mo rí yẹn, ìjọba federal government ń work against ní ilẹ̀, against bàbá Akíntóyè, pé kí gbogbo wa ká gbàdúrà fún. Gbogbo tábà dẹ̀ ń ṣe ní ìkọ̀kọ̀ against rẹ̀ wípé kò ní ṣiṣẹ́, pé ìtumọ̀ ìbọn tó sọ̀rọ̀ nìyẹn, wípé kò ní ṣiṣẹ́, ṣùgbọ́n ìbọn tí mo rí yẹn wọ́n ń work against sí gbogbo ìgbésẹ̀ rẹ̀. Ẹ bá mi jẹ́ kí mẹ́sẹ̀jì ògbọ́dọ̀ bàbá Akíntóyè àti àwọn ọmọ Ọlọ́run tí wọ́n gbàgbọ́ wípé vision Yorùbá nation lè kú, kí ti Ọlọ́run yóò fi sọ̀nà àbáyọ, tí yóò fi palẹ̀ àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá kárẹ́. That is ti bàbá Akíntóyè, Kanu àti Sunday Igboho nìyẹn. Eléyìí ti ìjọba Nàìjíríà, mo rí ilé tí wọ́n kọ́ lọ shopping mall yẹn pọ̀ lórí yàrá. Mo dẹ̀ rí gbogbo pátì Nàìjíríà nínú yàrá kankan. Bí mo ṣe rí, mo rí àwòrán Tinubu níwájú àpótí pátì Nàìjíríà yẹn gbogbo pátá. Olúwa, kí ni eléyìí? Ọba àwọn bá wípé mo wá rí àwòrán bàbá Tinubu, ó wá dé aṣọ àwọn adájọ́ àti lọ́ọ̀yà, ìmúra yẹn ló dẹ̀wò. Olúwa, àwọn ọmọ ogun sọ fún mi pé pẹ̀lẹ́ ò Nasiru, ohun tó rí yìí ni wípé gbogbo pátì tó bá lè kóra jọ ní Nàìjíríà fẹ́ tako Tinubu. Ìyí tó ń lọ nínú ìjọba wọn ni òun fi hàn yìí. Ìjọba Tinubu yóò gbin àwọn èèyàn kankan sínú pátì wọ̀nyẹn. Nígbà tó bá di dání, àwọn èèyàn wọ̀nyẹn yóò wá gbé pátì wọ̀nyẹn lọ ilé ẹjọ́ láti jẹ́ dàbàrú. Lẹ́tà àwọn pátì wọ̀nyẹn, ilé ẹjọ́ yóò dààmú wọn, kò ní já rójú ti ara wọn nígbà tó bá àkókò ẹlẹ́sìn bá súnmọ́. Pé àṣírí fúlàní tí mo rí nìyẹn o. Gbogbo pátì àbá ní collation center ká ní collation ra ma o, àwọn ló ma o. Ṣùgbọ́n
ẹni pàtì tí yóò bá wọn fà yóò múra o torí gbogbo wọn ni wọ́n install dàbúrú sínú wọn pé ìjọba tí wọ́n ń lọ lọ́wọ́ nìyẹn nínú ẹ̀mí o eléyẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn party agents and party leaders gbogbo Nàìjíríà. Ní ìtẹ̀síwájú mo rí PDP àti Labour àpótí wọn mo rí nínú ọjà market èrò pọ̀ pẹ̀lú ariwo ní òjijì mo rí àpótí Labour Party àti ti PDP mo rí pé wọ́n kó owó sí instead of pilot paper owó ló wá wà ń bẹ̀ mo dẹ̀ rí àwọn èèyàn ńláńlá jàkàjàkà wọ́n gbé kúrò láàrin wọn àpótí yẹn kúrò láàrin wọn. Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ohun tẹ́ mú mi rí ọba àwọn bá sọ pé before ní 2027 kó tó di ìgbà náà wípé Labour Party àti PDP wípé party tí wọ́n fẹ́ fi ṣòwò fún federal government wípé kò sí nǹkan kan bẹ̀ pé àwọn kan fẹ́ lo party yẹn láti fi jẹun láti fi lówó ni kò sí nǹkan kan pé dìsí tí mo rí tán kọ sí ara àwọn èèyàn ńláńlá tó wọ aṣọ kan gbé ballot paper pẹ̀lú owó lọ pé ẹ̀tàn ló wà ń bẹ̀ pé wọ́n fẹ́ lò wọ́n láti fi gbowó lọ́wọ́ federal government. ẹ lọ́kọ́ tí mo fẹ́ sọ ilé àwọn máa pọ̀ pé ìtumọ̀ ọjà tí mo rí wọn nìyẹn àwọn wòlíì wọn lè sọ fún ọ ṣùgbọ́n ohun tí ẹni tó láyé àtọ̀run mú mi rí nìyẹn mi ì sọ ní ti state o àbí local government area ṣùgbọ́n ní federal ẹ kọ́lẹ̀ ẹ kà sánú mẹ́yìn ọmọ ọlọ́run ẹ bá mi pín mẹ́sẹ̀jì ọjọ́ ìbí mi August 4 that is another one fún ti Nàìjíríà eléyìí tí bàbá wa ọba Aláàfin of Ọ̀yọ́ mo rí bàbá Aláàfin of Ọ̀yọ́ ní orí ẹṣin ó dẹ̀ wọ aṣọ obìnrin ike dẹ̀ wà lẹ́yìn ẹ̀ ike tó wà lẹ́yìn ẹ̀ yìí wọ́n á béèrè ó dẹ̀ wà lórí ẹṣin ọlọ́run àwọn ọmọ bó sọ pé ẹṣin tó rí yẹn kò sí àṣeyọrí tí yóò ní ìdádúró fún yóò sáré nínú ẹ̀rí nínú òkú ṣùgbọ́n ewu méjì péré ni ó wà wájú ẹ̀ èkíní ohun méjì ló lè kó bá ìrìnàjò rẹ̀ èkíní ìgbéraga ni ìtumọ̀ ike tí mo rí lẹ́yìn ẹ̀yẹn aṣọ obìnrin tí mo rí lẹ́yìn ẹ̀ pé ní ọjọ́ ọ̀la tó bá gba ìmọ̀ràn láti fẹ́ ìyàwó lé ìyàwó ẹ̀ torí ìyàwó rẹ̀ ọmọ mọ́jẹ̀mú látọ̀run wá láti gbé obìnrin àjòjì lé ìyàwó ẹ̀ ẹni ìmọ̀ràn tó bá wá bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀la yóò kó bá jẹ́ ó lọ láyé ẹ kọ́ ìran ayé sílẹ̀ ewu méjì tán ni ó wà wájú ẹni. ní ìtẹ̀síwájú bàbá wa ọba Iléṣà tuntun gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ bá fẹ́ kí ó fi àìsàn lo ìgbà rẹ̀ lórí ìjọba ẹ jẹ́ ká gbé àdúrà dìde ní gbogbo Iléṣà àti kí bàbá yẹn yan ọjọ́ kan nínú oṣù kan àbí oṣù mẹ́ta kó máa fi pe àwọn ìránṣẹ́ ọlọ́run ká máa gbàdúrà fún ní àfi kí ọjọ́ rẹ̀ ò lè gùn sí gbogbo àkókò àti pé ìran tó ní nípa ilẹ̀ Ìjẹ̀ṣà kó lè wá sí ìmúṣẹ ní ẹ̀kẹta kí ogbó má pọ̀ fún jù àti ṣàṣeyọrí ẹ̀yin ọmọ ọlọ́run ẹ bá jẹ́ kí wọ́n rí mẹ́sẹ̀gì yìí o ọ̀nà àbáyọ kan ṣoṣo náà ni eléyìí ẹ̀yin ọmọ ọlọ́run mo rí àwọn ọlọ́balọ́ba wọ́n kóra wọn jọ àwọn kan wà lórí inú mọ́tò tó dáa tó tóbi mọ́tò lówó ńlá òjò dẹ̀ ń pa wọ́n nínú mọ́tò ni àwọn kan wà lórí ẹṣin tó jẹ́ pé kò sí ìkankan lórí wọn òjò dẹ̀ pa wọ́n ọba nílẹ̀ Yorùbá wọ́n béèrè Olúwa kí ni tó àwọn tó wà nínú àwọn tó dẹ̀ wà nínú mọ́tò ńlá tó tutù mo rí pé gbogbo wọn láṣọ ara rẹ̀ ya tí omi adé ẹ̀ náà ya Olúwa kí ni ìtumọ̀ àwọn ọba tó wà lórí ẹṣin tí òjò pamọ́ tásọ wọn ò ya àti àwọn ọba tó wà ní inú mọ́tò tó jò dẹ̀ pa ọba àwọn bá sọ fún mi pé Násùrù sórí gbogbo ọba tó pọ̀ torí tó wà mọ́tò pẹ̀lú aṣọ yíya pẹ̀lú gbogbo ẹ̀ ó ní àwọn ọba tí olóṣèlú ti gbà lọ́wọ́ ìlú tó ń lo against ìlú ní òpin wọn gbogbo adùn tí wọ́n rí lẹ́yìn tí wọ́n pè ládùn lọ́wọ́ olóṣèlú òun ló máa padà di ẹ̀sín àti àbùkù àti ìtìjú fún wọn lọ́jọ́ ọ̀la
àwọn ọba péréte tó rí lórí ẹṣin tí òjò pa pé àwọn lè má rí jẹ lónìí, wọ́n lè má lówó, wọ́n lè má lókìkí, làwọn ọba tó yẹra wọn sọ́tọ̀ láti sin ìlú wọn tí wọ́n fi ọgbọ́n bó lóṣèlú rìn, tí wọ́n wọnú olóṣèlú. Wọn ò dẹ̀ farapa, wọ́n dúró láti rí pé ọba ilẹ̀ Yorùbá làwọn, wọn ẹ̀ ń sọba olóṣèlú ọlọ́dún mẹ́jọ tí yóò wà tí yóò lọ. Wípé àṣírí yẹn ni mo fi hàn. Ẹ jẹ́ káwọn ọba wa kó rí nǹkan tí mò ń wí. Ìyẹn fún ti gbogbo àwọn ọba ní ilẹ̀ Yorùbá. Eléyìí ti orílẹ̀-èdè náà ni. Mo rí organic Nàìjíríà tí Yakubu náà pè ní. So organic Nàìjíríà ó gbé àáké ńlá lọ́wọ́, àáké ńlá, ó wá bẹ̀rẹ̀ sí fọ́ àwọn àpótí ìdìbò níwájú ẹ̀, ó ń làágùn, ó ń fọ́ àpótí ìdìbò níwájú. Nínú àìwọ̀ oṣù mẹ́ta Olúwa kí ni ìtumọ̀ àáké tí organic Nàìjíríà fi fọ́? Olúwa sọ pé ní gbogbo ìgbà tí ọ̀gá Yakubu bá sì wà gẹ́gẹ́ bí organic Nàìjíríà, kò sẹ́lẹ̀sàn tí ẹ̀ẹ́dì Nàìjíríà tí ò ní jẹ́ ìbànújẹ́ ni yóò yí ìbùsù. Ẹ̀kọ́ please ẹ̀yọ́mọ Ọlọ́run ẹ̀ka kọ́ àsọtẹ́lẹ̀ àìwọ̀ oṣù mẹ́ta ìsílẹ̀ mo fọlọ́run bẹ́ẹ̀ ẹ bá ń jẹ́ kó wà ní safe. Bóyá Ọlọ́run rán mi sẹ́, bóyá kì í bẹ́ sọ lọ́run, ẹ ó mọ̀ pé níwọ̀n ìgbà tó bá sì wà o, tí orílẹ̀-èdè ò sọ wípé ọ gbọ́dọ̀ kúrò, pé ẹ gbàgbé ẹlẹ́sàn kankan ní Nàìjíríà, ibi tí ó yé dì sí ni. Gbogbo ọba ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì ni ó dọ́dọ̀ wọn torí Ọlọ́run ẹ̀yìn àwọn ọ̀fẹ́. One, bí pírẹsidẹ̀ntì bá kú, orílẹ̀-èdè ni yóò sì kú ẹ̀. Tí gómìnà stéètì bá kú, gómìnà ni yóò sì kú ẹ̀. Tí chairman local government bá kú, chairman ní local government ni yóò sì kú rẹ̀. Bákan náà tí pásọ̀ bá kú, ìjọ ni yóò sì kú ẹ̀. Bákan náà tí ìmáàmù bá kú, muslim ẹ̀sìn rẹ̀ ni yóò sì kú ẹ̀. Ṣùgbọ́n tí ọba ìlú bá kú, ọba ló ní ìlú ló lọ́ba o. Ọba kọjá ẹ̀sìn àti ìdílé o. Tí ọba bá kú, ìlú ló yọ ọ́ máa sìnkú ọba o. Láti ayébáyé náà, ọba property ìlú ni ò kìí ṣe property ẹ̀sìn o. Ilẹ̀ Yorùbá àṣìṣe ńlá ni o. Kí ọba ìlú kú kí ẹ̀sìn lòun yọjú. Kí ọba ìlú kú kí ìdílé lòun yọjú. Kìí ṣe ìdílé ló jọba sí o, kìí dẹ̀ ṣe ẹ̀sìn ló jọba sí o. Ìyẹn àṣìṣe ilẹ̀ Yorùbá tá a wọnú ẹ̀ tí ó dẹ̀ kó bá wa lọ́jọ́ ọ̀la. Ìyẹn ìkíní torí ìlú ló jọba lé lórí, kìí ṣe ẹ̀sìn. Èkejì fún ti gbogbo ọba ilẹ̀ Yorùbá, ọ̀tọ̀ ni orí. Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ ẹ sì máa fọ́lọ̀. Òkè la wà téńté.